mo kí gbogbo èèyàn lólùfẹ́ mi AISHAT RAJI jáde AISHAT RAJI jẹ́ gbogbo ẹ̀yin tó bá mọ bó ṣe ń fi àjàsà sórí dáadáa tó fi ń dùn ẹ bá mi fi sí fún ẹ wo nǹkan tí AISHAT RAJI ṣe mi ìdú ẹ ò dómi 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 mi ò dómi mi ìdú ẹ ò dómi mi ìdú ẹ ò dómi ìyá wa tó fi bí wa wọn ò dó wọn ìyá mi bá mi gbọ́ lẹ́nu ẹ̀ rí pé bàbá ẹ̀ dómi mo fi bí ẹ o mi ò gbọ́ lẹ́nu wọn bí ilé ayé ṣe rí nìyẹn wọ́n ní tó bá kà mọ́ wọn bá wọn ní ṣùkú àgbàdo ni nígbà tó sọ pé ọ́sì òdo ẹ̀ wọ́n ní òdọ́sì 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 ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó ti sọ̀rọ̀ wípé AISHAT RAJI wípé èèyàn burúkú ni ó ní èèyàn tó yẹ wípé tó bá kà nǹkan mọ́ wọn lọ́wọ́ wọn ní kì í ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn wa àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ nìyí ó sọ̀rọ̀ gidi gan sí AISHAT RAJI ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa kálọ kí ẹ gbọ́ nǹkan tí ó sọ. AISHAT RAJI ojú ò tiẹ̀ o ní tìjú o you no get shame o ọjọ́ tó kù ìtìjú ò sí lé o tó bá wà lé ìfẹ́ àtọ́jẹ́ kó sáré kàbàkàbà ni kó fọwọ́ bojú ẹ jẹ́ bá fi ẹ mọ̀ pé gbà tí mama desi tó sọ pé tóun bá kú ẹ bá mi fìlù sí jẹ́ ilé ẹ bá mi fìlù sí o mi ò jẹ́ òjò mi ò jẹ́ ẹjọ́ nítorí ọlọ́mi ṣùgbọ́n yẹn rí òun nìyẹn jẹ́ bá mi fìlù sí ọlọ́run gbogbo alọ́wọ́ lórúkọ Jésù àlùjọ ni o àlùjọ ni Rájí òun ló ń ṣe lọ́wọ́ ẹ̀ àlùjọ ni o AISHAT RAJI àlùjọ ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kí gbogbo èèyàn kó máa fìlù sí kó lè dùn dáadáa ẹ̀dá tí ò bá ní ìtìjú nílé ayé kò ní ilé ayé wá o ẹ̀dá tí ò bá ní ìtìjú nílé ayé sẹ́ kò rí ilé ayé wá AISHAT RAJI ò ní ìtìjú o ò ní ìtìjú o tó bá ní ìtìjú ṣé wàá máa fẹ́ ẹni tẹ́jọ hàn àti fíìmù tó ń wọkọ̀ ẹ̀ lójoojúmọ́ báyìí wàá fẹ́ tó ò ní tìjú nì àní ṣiṣẹ́ o Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù àmín òun lẹ́ni pé gbogbo wa ká fetí ká máa gbọ́ gbogbo tá AISHAT RAJI sọ. wo òòdó mi ìdú ẹ òòdó mi ìfẹ́ ẹ òfẹ́ mi ìdú ẹ òòdó mi ìdú ẹ mi ìfẹ́ ẹ òfẹ́ mi òfẹ́ mi ìdú ẹ òòdó 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 mi. Oh, do me, do it, oh, do me, do it, me, fair, oh, Femi, me, do it, oh, do me, do it, oh, do me, oh, fair, oh, Femi, me, oh, fair, oh, Femi,